kọ́mọ́tì rí káàbọ̀ báyìí ní eré ni. Boko Haram. Sójà ní bọ̀ wọn. Boko Haram. Tó bá jẹ́ bí sójà Nàìjíríà ṣe le tó náà ni ó yẹ kó ti finish Boko Haram. Ó yẹ ká ti finish Boko Haram ti pẹ́. Ẹ wá sọ di ìwú tẹ́ ẹ máa nà àwọn èèyàn bí ẹran. Àbá tó wá pẹ́ lójú títì ni. Ó ní kẹ́lẹ́ omi ò bọ́ sínú gọ́tà. Jẹ́ ká fọ̀rọ̀ wọn lẹ̀ díẹ̀ díẹ̀. Ọlọ́run ẹ tẹ́tí ẹ gbọ́rọ̀. Iná hun àwọn tá a wí yìí. Ó mú ní mo fi dùn òbílẹ̀ jẹ́ èèyàn ni wọ́n. Wọ́n ń bẹbí jẹ́, wọ́n ń bàjọ́ jẹ́, wọ́n ń bara jẹ́, wọ́n ń bàlú jẹ́, wọ́n ń bayé jẹ́. ولكن لا تشعرون. Ọlọ́run ní ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yẹ èèyàn ẹ̀kọ́ ọmọ kó bìlẹ̀ jẹ́ ni wọ́n ní o. Àìmọ̀lẹ́ fi ń rò pàfà ni wọ́n èsì àfà o. Wọ́n yé sáfà lùbá Wọ́n ni èsì wọ́n. àfà o. Òbílẹ̀ jẹ́ èèyàn ni wọ́n. Òbílẹ̀ jẹ́ èèyàn ni wọ́n. Wọ́n sì ní ẹni burú mọ̀. Ẹni burú máa ní tí ó sọ fún lókù. Àwọn fúnrara wọn mọ̀ nísàlẹ̀sàlẹ̀ ọkàn wọn wípé ní ibi làwọn. Àwọn gangan náà mà nínú ẹbí lọ́dún sáré wọn. Ọ̀pọ̀lọpọ̀ wọn mọ̀ pé businessmen làwọn. Gbogbo wọn mọ̀ báwọn ṣòwò ni. Wọ́n mọ̀ pé oníṣòwò ni àwọn kan Wọ́n mọ̀ pé káràkátà làwọn ń ṣe. Ayé ti débi wípé ẹni tó ń jalè gan info lè ṣe fáàrí pé ó lè lóhùn info lè ṣe fáàrí. Info lè ṣe fáàrí. Ọ̀mù tí ń fi ọtí mímu ṣe fáàrí. Oníṣìná àárí yìí tí ń fi ṣe fáàrí bó tẹ̀ ṣe pé yóò máa fi ṣe fáàrí yẹn in modern way lọ́dọ̀ ara rẹ̀. Àmọ́ àwọn tá àti ìrí kí wọ́n máa fi tí wọ́n jẹ́ ṣe fáàrí òun ni kéèyàn ó máa fọwọ́ sọ̀yà pé òun olórí ibú èèyàn. Òun nìkan ni àti ìfọ̀ fi ṣe fáàrí. Gbogbo tí ń wo òun yìí kò sólórí ibú tó tó òun láyé. Orí ibú òun gbòkù. Àti ìrí kí wọ́n máa forí ibú ṣe fáàrí. Òun lọ́lọ́run bá wá ń tọ́ka sí pé látẹ̀sí òróòlù. Wọ́n mara wọn wípé èèyàn bú làwọn. Ẹ̀yin lẹ́yìn òkun dá wọn mọ̀ jẹ́ ká tẹ̀síwájú. وإذ قال عيسى ابن مريم يا بني إسرائيل إني رسول الله إليكم مصدقا لما بين يدي من التوراة. Èmi Ìsá mo wá láti wá tako ihun tí Musa mú wá. Ìyìn wá láti wá tako ohun tí ànábì Ọlọ́run bá kankan mú wá. Bẹ́ẹ̀ni, ihun tí ń bẹ láàrin Musa sí Ìsá kìí sọ̀rọ̀ 100 ọdún. Ìṣòro ọdún díẹ̀ ṣe. Ẹlòmí máa ń rè pé Musa lọ tán Ìsá wá dé. Ànábì Musa ti lọ tipẹ́tipẹ́ o. Ànábì Musa ti lọ tipẹ́tipẹ́. Kódà ó ti lọ káwọn ànábì Dáúdà ó tó wá o. Kódà káwọn ànábì Dáúdà tó wá l'Ànábì Musa ti lọ. Káwọn Sùláímọ́nà ó tó wá o. Káwọn Sùlẹ̀mánà ọmọ rẹ̀ tó wá ni wọ́n ti lọ. Bẹ́ẹ̀ ni o. Kó lọ mọ̀ lónìí ìmọ̀ tuntun náà tún nù. Má rò pé bóyá Musa lọ tán Ìsá wá dé. Ọlọ́run jẹ́ bàbá àlùmọ́bù pẹ́. ومبشرا برسول Wọ́n jìnà síra wọn kì í sọ̀rọ̀ ọdún díẹ̀ sí. اسمه أحمد. Ó ní bí mi ṣe wá tí mi ìjẹ́ni tó wá takùn tí ó ti lọ látọjú ayé Musa ní àtàwọ́rá tó mú wá mo wá láti máa wá jẹ́rìí sí wípé Ọlọ́run bá fi rán ni òdodo ni. Bẹ́ẹ̀ ni mi sì jẹ́ ẹni tó wáyé láti máa sọ pé ẹlòmíì ò ní wáyé lẹ́yìn mi mọ́. Ìwọ̀n aṣọ pé ọ̀nà tí ń gbà lo ìwọ̀nba mímọ̀ mi wótòwótò yìí òun náà ni kí àfa Muhammad Saheed Tẹ̀jí ní kó fi lò òun náà ni kí àfa Mọ̀tádò fi lò ládùúgbà òun náà ni kí àfa Muhammad Lawal Tẹ̀jí ní ti bẹ lọ́dọ̀ mi mo fẹsẹ̀ rẹ̀ lé ojú ọ̀nà àmúmọ̀nù sùsù dùn mí lọ́sìn. Ó ti mọ̀nù sùsù dùn mí lọ. Títí láíláí lọ mọ́ mọ́jọ́ wọn. Ó ti mọ̀ jù mí lọ. Kí wá ní dandan ọ̀nà tí mo bá gbà ló náà ni àfáà náà sì ó gbà ló irọ́ orí bẹ́ẹ̀ má jáfarú ẹ̀. Ó ní èmi Ìsá Má jáfarú ẹ̀. mo tún jẹ́rìí. ومبشرا برسول. Mo ń fún yín ní ròdùnú nípa òjíṣẹ́ ńláńlá kan. يأتي من بعدي. Òjíṣẹ́ ńláńlá tí ó wá lẹ́yìn tí èmi ànábì Ìsá bá lọ tán. Allahu Akbar. Eléyìí òun ni ọ̀rọ̀ tí ànábì Ìsá tó fi polongo wíwáyé ànábì bá ànábì ń bọ̀. Sallallahu alayhi wa sallam. Òun ni èèyàn ò gbọ́dọ̀ jẹ́ kẹ́ni má ní. Èèyàn ò gbọ́dọ̀ jẹ́ kẹ́ni má ní oore ẹnìkan kò dí tiẹ̀ lọ́wọ́.
àì gbọ́dọ̀ jẹ́ kẹ́ni má ní lọ́ọ́ fi wo bó ṣe ròyìn ànábì tó ń bọ̀ kí ló pè é. yàtí mi ń bá símùhù mi ń bá dísímùhù ahamadu. mubashiran bi rasulin ni mo fẹ́ kọ wí. wa mubashiran bi rasulin. mo jẹ́ ni tí ń congratulate yín pẹ̀lú òjíṣẹ́ ńláńlá tí ò láfiwé tí ń bọ̀ lẹ́yìn mi. sórí ọ̀rọ̀ kan ń bẹ nínú báìbù. a'anakumullah. àwọn èèyàn ń ka wọn ọ̀mọ̀túmọ̀ rẹ̀. a'anakumullah. àwọn kírísítẹ́nì ń ka wọn ọ̀mọ̀túmọ̀ rẹ̀. wọ́n bá dẹ̀ ní ìtumọ̀ rẹ̀ kọ́ ó dáa àáfilẹ̀ ìgbà tí ọlọ́run bá ní kó tó yé wọn pé tó mẹ́rin. nígbà tí ànábì Ìsá sọ fún wọn wípé iṣẹ́ tí bàbá fi rán mi ìtì jẹ. iṣẹ́ tí bàbá fi rán mi ìtì jẹ. wọ́n wá ń túmọ̀ bàbá tí ànábì Ìsá wí sí ọlọ́run. Ihun tá ànábì Ìsá ń wí kọ́ yẹn. ìtànábì Ìsá ń wí kọ́ nu ọlọ́run kọ́ ní bàbá. sọ mọ̀ wípé ọkọ ọ̀ya ẹni bàbá ẹni ni. ọkọ ọ̀ya ẹni bàbá ẹni ni. bíbí ò bá tẹ̀ bíbí ò bá wọ ìta bá wájú tó bá bẹ́ẹ̀ ni. àti ká fọ̀rọ̀ yẹn lẹ̀. alùpùpù ọ̀rọ̀ tó ní ìdàlàyé dáadáa ni. iṣẹ́ tí bàbá fi rán mi tó wí tí ò yé wọn ànábì ló ń pè ní bàbá ọlọ́run kọ́. ànábì ní ń pè ní bàbá kì í ṣe ọlọ́run. nípa wípé gàdàgbà ní ń bẹ lákọọ́lẹ̀ wípé tá a bá dé àlùjànnà ńgbà bá wà àlùjànnà tán àá ṣègbéyàwó méjì. àá ṣègbéyàwó mélòó? méjì. àá ṣègbéyàwó Sayyida Maryama. àá ṣègbéyàwó Àsíà. ìyàwó Fìràún. tó jẹ́ ìyàwó Fìràún náà á so yìgì àwọn méjèèjì. tààlà á so yìgì wọn fún. sallallahu á alaihi so wasallam. yìgì wọn fún ànábì Muhammad. sallallahu alaihi wasallam. ẹni tá a wá mọ̀ pé ọkọ ọ̀yẹ́ ẹni ni bàbá ẹni ni tó wí nìyẹn. bàbá ẹni ni. yàtí ọlọ́jà náà bàbá tán. àbí kò yé. àgbáyé. sọ mọ̀ wípé Àsíà ìyàwó Fìràún náà gbogbo òròòru tí Fìràún náà bá rò pé òun ń bá a ṣe. Allahu Akbar. obìnrin àlejànú burúkú kan ní ń bá ṣe nǹkan kan tó rò pé Àsíà ni. wọ́n fi rọ́pò. tó bá ti dìgbà tó rò pé òun fẹ́ bá Àsíà ní àṣepọ̀ ọlọ́run ó ní káwọn màláíkà ó pààrọ̀ rẹ̀ wọ́n gbóbìnrin àlejànú bẹ̀ eléyìí níìtì. ibẹ̀ ni kó máa dàtọ̀ rẹ̀ tí ń dà sí. ẹ̀yà àwọn ọ̀pọ̀lọ̀ kó ibú rẹ̀ rẹ̀ eléyìí. ó ní ẹni tó fẹ́ fẹ́ eléyìí. wọ́n wá ń ròyìn pé bàbá ní low sperm count ni. àwọn rò pé bóyá bàbá àtọwọ́ ò lè dọ́mọ ní. Fìràún náà ní low sperm count. àtọwọ́ rẹ̀ lè dọ́mọ. àmàlìjọ̀nù ní ń bá ṣe. àmọ́ àlìjẹ̀nu ní ń bá ṣe. ó dà gẹ́gẹ́ bí ìgbà téèyàn yín yangan sẹ́yìn igbá. Allahu Akbar. bí ìgbà téèyàn yín yangan sẹ́yìn igbá. bó ṣe rí nì. kò ní wọnú gbà. bó ṣe rí gan nìyẹn àgbégbálẹ̀ báyìí ó yẹ kéèyàn ó yín yangan bí àgbàdo là ń wúyà nínú. àgbàdo náà ni yẹn gan. ó yẹ kó yín dà sínú rẹ̀. àwọn ọmọ èkó àwọn indomie. ọmọ èkó lèmi náà o. ọmọ ọlọ́yin lẹ́yìn sá. Lagos mainland ni ó ń bẹ certificate mi tó bí mi sí. Anakumullah. ọmọ èkó ni mí o. Anakumullah. ó kàn jẹ́ pé ó dà. wa mubashiran bi rasulin yati min ba'di ismuhu Ahmadu. ó fẹ́ kọ́ mi èkó tí mo jẹ́ ọ́ lè béèrè lọ́wọ́ bàbá mi ọ́ lè béèrè lọ́wọ́ bàbá mi. èyí tó kú lẹ̀ fọ́lọ́hún. Masha Allah. yóò wá máa yíyan gan sẹ́yìn gbá òun ló fà á tó fi jẹ́ pé à ń so yèdí Àsíà ò kúrò ní virgin. virgin ni. Àsíà ò kúrò ní virgin. ìyàwó Fìràún náà kúrò ní virgin. a wà á so yèdí rẹ̀ tá a bá dálé Jánnà. sallallahu alayhi wa sallam. fún oúnjẹ ńlá Nábì Muhammad. nìkan yẹn máa ná òdù gan. ààyè ibi tí Fìràún náà rò pé òun fẹ́ lò yẹn. a kàkọ̀ sí ìdájọ́ òun. ààyè ibi tí ò gbọdọ̀ lò ní. ibi tí ò gbọdọ̀ lò ní tí iṣẹ́ ayé rẹ̀ ní. oúnjẹ ńlá ló ní ojú. Ànábì wa Muhammad ló láyé ewu. ànójú bẹ̀yẹ oúnjẹ ńlá ló ní. aláyè wo Ànábì ló ní bẹ̀. ẹnìkan kan ò gbọdọ̀ dá ojú ààyè yẹn lò. wọn ò gbọdọ̀ dá ní kí wúlú.
bẹ́ẹ̀ni ó gbọ́dọ̀ dípa ni ومبشرا برسول ọ̀ṣà ní mu mílíkì láì má يأتي tẹ̀lé láì ní من dágolo rẹ̀ lu. àkókò بعد sí اسمه أحمد. àbí kí yẹn dálu. ní sùúrù àfa àti yanjú ti Asia. náà ó kù ti Mariam bẹ́ẹ̀ náà wá ní ti Sayyida Mariama. ta'ala anha. Mariama kan náà ló jókòó yìí. Allahu akbar. Mariama kan náà ni. Allahu akbar. àní Mariama tá a wá wí yẹn túmọ̀ Mariama nìyẹn. Masha Allah. Olùsílẹ̀ òní jẹ́ bẹ́ẹ̀. àní Sayyida Mariama kódà àwọn ẹlẹ́sìn kejì náà wọ́n gbà wípé Mariama lẹni tó bímọ tí ò kó ń bẹ́jẹ̀. wọ́n lè má wàá mọ bàbí tá a mọ̀ gbà yìí àmọ́ àwọn náà gbà wípé ó bímọ kò sì kó ń bẹ́jẹ̀. Òkú òní bẹ́jì àwa ọlọ́run. nípa wípé tí a bá ní ká sọ̀rọ̀ nípa virginity rẹ̀ ń bẹ ní àkọọ́lẹ̀ tàwọn kan wípé ó bí ọmọ tí ó fẹ́ bí tán wọ́n sì sílì abẹ́ yẹn padà. Allahu akbar. nǹkan nìyẹn wọ́n sílì abẹ́ yẹn padà. ìwà ń bẹ ní àkọọ́lẹ̀ wípé kò gba abẹ́ bímọ. Àwọn kan ní kò gba bẹ́ẹ̀ bí máa. gbogbo obìnrin ní gba abẹ́ bímọ ibi ìdodo ni Mariamu gbà bímọ. Wọ́n ní ìbẹ̀ ìdodo. lákọọ́lẹ̀ bẹ́ẹ̀ àṣé kán wá ṣe sí ẹ̀sìn fóbìnrin kán labi ìsàlẹ̀ ìdodo rẹ̀ àbí bí òkè báyìí. Wọ́n ti gbọ́ ọmọ jáde. àṣà àwọn màláìkà lọ́kọ́ ṣe. Àwọn màláíkà náà kọ́ ṣe. òun ló Allahu fà á tó fi akbar. jẹ́ pé Mariamu bímọ tán kò kó ń gbẹ́jì. òun ló fà á tó fi ṣe pé nígbà tí atẹ́gùn tó wọlé sára Mariamu tó fi lóyún wọlé atẹ́gùn yẹn ò gba abẹ́ rẹ̀ wọlé. atẹ́gùn yẹn fúnra rẹ̀ náà mọ̀ pé òun ò tó bẹ̀ láti gbàbẹ̀ yẹn. Allahu ó akbar. atẹ́gùn fúnra rẹ̀ mọ̀ pé ẹni tí ń bọ̀ wá lo ààyè yẹn jù òun lọ. Allah. ومبشرا Atẹ́gùn tó ju atẹ́gùn lọ ni. àní atẹ́gùn fúnra rẹ̀ Atẹ́gùn fúnra rẹ̀. ó gbà yí pé abẹ́ yẹn Òun náà lẹ́kọ̀ọ́. òun gbọ́dọ̀ gbàbẹ̀ Ó mọ̀ pé ibẹ̀ ń kọ́ lòun gbọ́dọ̀ gbà. ibi ìdodo ló gbà wọlé. Kó bàbá wa yíwọ́. atẹ́gùn ló wá pa nẹ́bí léhùn o. bẹ́ẹ̀ ni yá tí mi ń bàjí يأتي من بعد اسمه أحمد. ọ̀rọ̀ yẹn ni ànábì Ìsá wa ń sọ wípé iṣẹ́ tí bàbá fi rán mi. Iṣẹ́ tí bàbá fi rán mi tí nípa bàbá rẹ̀ wípé gbé ọkọ ìyá ẹni ń kọ́. bàbá ẹni ní. bó ṣe rí nìyẹn. Radiyallahu ta'ala. tọ́wọ́n bá lè yanjú ọ̀rọ̀ yẹn délé àwa yẹn. Kódà ìyàwó bàbá ẹni ìyá ẹni ní. bẹ́ẹ̀ ni tọ́lọ́n bá ní kó rí èrè ó pé. Tóyìn yẹn bá pé ìyàwó bàbá ẹni ìyá ẹni ní. tọ́lọ́n bá wá jẹ́ kó jẹ́ pé ìyàwó bàbá ẹni tó jẹ́ pàpà lági o. Tí ìbá sí ìyàwó tó jẹ́ pàpà àwọn bàbá ti yán. jẹ́ ká kó láàrin ẹ̀ kò sáyè. Wọ́n ti rẹ̀ náà rẹ̀. أحمد. ẹni tí ń bọ̀ lẹ́yìn mi Ahmadu lórúkọ rẹ̀ ń jẹ́. فلما جاءهم بالبينات àmọ́ ńgbà tí ẹni tí ń bọ̀ lẹ́yìn mi tá a sọ yìí tó dé tó mú gbogbo ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé wá. قالوا هذا سحر مبين. wọ́n ní kò sí nǹkan kan tayọ wípé idán lásán idán lélẹ́yìn pa idán tó fojú hàn ni. ìmọ̀ nǹkan tí a ń bà lè kọ síbi àmọ́ àtúnṣúra yìí nípa pé wọ́n á lè gé sí gbogbo iye tó ń bá fẹ́ gé e sí. àmọ́ yìí tí ìmọ̀ ń tọkọ síbẹ̀ o. ومن أظلم ممن افترى على الله الكذبا. kùránì wa sọ̀rọ̀ bí kùránì bá ń sọ̀rọ̀ ta lẹ́ni tó ń sọ̀rọ̀ òun. ó ní wà mọ́ ní àsìlámù ta lẹ́ni tí fi ń jẹ́ alábòsí. ممن افترى على الله الكذبا. bí ẹni tí ń dáadáa parọ́ mọ́ ọlọ́run ọba ihun tọ́lọ́run ọba ò ṣe má ní ọlọ́run ọba ṣe. Tọ́lọ́wọ́ bá ṣe má pa lọ́wọ́ lọ́wọ́. ọlọ́run ọba ò fìyà jẹ lómi yóò ní ọlọ́run fìyà jẹ òun. Ọlọ́wọ́ fi ajẹ́ lórí ó sì máa pa lọ́wọ́ ọlọ́run lọ́wọ́ ọba ní kẹ àjẹ́. lómi torí àwọn burúkú àwọn burúkú lẹ lómi àwọn òṣì. àwọn òṣì Allah. àwọn burúkú ìwà ń parọ́ mọ́ lọ́hùn yóò wá torí tí káwọn èèyàn bá má tọrọ lọ́wọ́ rẹ̀ yóò máa pààrọ̀ yàrá afẹ́fọ́ lẹ́nu. aṣọ ẹyọ kan náà ni yóò máa pààrà. Àwọn èèyàn máa bà wọ́n pé owó ti dọ́wọ́ rẹ̀. Orí ọlọ́run kò fẹ́ ṣe olè fáwọn èèyàn. bẹ́ẹ̀ ni àwọn burúkú. yàrá afẹ́fọ́ lẹ́nu. Àwọn burúkú ló gba ayé ẹ̀jẹ̀ tó fi di táníkà. wọ́n ní tàrá على الله الكذبا. ẹni tí àdáparọ́ àbí ìtọ́lọ́wọ̀n ọba ò sọ àfáà mi ti ẹ̀ ń bẹ ihun tí ò rí yóò ní ohun ríran yóò máa lálàkàlà sáwọn èèyàn káàkiri Afọ́jú tó lóhùn ríran. òkúrọ́ Òpùrọ́. Afọ́jú tó tún fẹ́ mú yàn sọ́dá. àwọn ìtọ́lọ́wọ̀n ọba ò bá dà wá láàmú ọ̀pọ̀lọpọ̀ àwa náà ká má dara wa láàmú. Bọ́lọ́wọ́ bá dà á.
ó ní òun notice ó ní gbogbo ìgbà tóun bá ti ń kọjá ó ní àkùkọ kan máa ń kọ ládùúgbò àwọn àkùkọ tí ń kọ tiẹ̀ jẹ́jẹ́ jẹ́jẹ́ lákòókò kọ́ o. ihun tó bóyá kò incident àbí báwo là á pè ó wá tira rẹ̀ bẹ́ẹ̀ ni ó wá kọ incident ó wá tira rẹ̀. ó bá fa ó ní ti notice. ó sọ́ra di kòkó ọbẹ̀. ó ní tó bá kọjá ó ní àkùkọ yẹn máa ó ní tó bá ti kọjá bẹ́ẹ̀ máa kọjá. ẹni ẹlẹ́ni jálàbí sì wọlé ó píìkì tiẹ̀. ọkùnrin àkùkọ náà. àfa anakùkọ. ó yà sáré píìkì. kí ni sọ ọmọ yìí. ebi ti pa ni. ṣé nímọ̀ anakùkọ ṣáàbù ẹ̀jẹ̀ máa ń jákùkọ. oṣù kótókótó yìí ni. o sì sí náwẹ̀ Ramadan dábàá náwẹ̀ ń kú. ebi ti pa ni mọ́wọ́ ni ó jẹun láìpẹ́. bẹ́ẹ̀ni. ó jẹ́ wà nílẹ̀. àfa bá ní kò dá o ó ní nǹkan burúkú ni. àpẹẹrẹ tẹ́rí àpẹẹrẹ tí ò dá ni o. àpẹẹrẹ burúkú ó ní ẹ̀kí ń gbọ́tọ̀ máa ní iná àkùkọ kọ lẹ́yìn ọmọkùnrin. àkùkọ kọ lẹ́yìn ọmọkùnrin túmọ̀ rẹ̀ nu. ó ní kú ni o. ikú ni kì í ṣàrùn o. bọ́lọ́run ó bá tiẹ̀ bá. ó ń lọ wẹ́rẹ́wẹ́rẹ́ ni o. bọ́lọ́run ó bá tiẹ̀ bá fà yẹn ìwọ fúnra rẹ̀ náà kótókótó rẹ̀ pọ̀. ìwọ ló pe lára ní kòkó ọbẹ̀. kótókótó wọn náà pọ̀. pé epo wà lọ́wọ́ rẹ̀ kọ́dọ̀ ńlá. àmọ́ ومن أظلم ممن افترى على الله الكذب. ìtọ́lọ́hún ò ṣe ihun tó rí ìwọ náà ló ń ríran sí ògbó oníkálukú àfa mi ó ríran títí ó ti dálé oníkálukú rú ìwọ ò ríran ní ìtọ́ fi kó lé àwọn èèyàn. ó ríran gidi rí. àfi kó máa rí pé ìyáálé rẹ ni òde olóyún. àbí kó máa rí pé ìyáálé rẹ ní iṣẹ́ ọ́. gbogbo nǹkan ni ò natural lọ́dọ̀ àfa ni. àtìgbà tí ó ti fẹ́yàwó ni ọba òní pọ́wọ́ rẹ bẹ̀rẹ̀ sí ní dàrú ni. gbogbo nǹkan ni ò natural lọ́dọ̀ rẹ̀. gbogbo nǹkan. nítorí ohun tó fẹ́ jẹ ìfara aláìlè lè kẹ́sí bá. ويدعى إلى الإسلام. wọ́n wọ yúdẹ̀ ilẹ̀ islam irú wọn sì ń bẹ tó ṣe pé yúdẹ̀ ilẹ̀ islam irú òun fúnra rẹ̀ yẹ nìkan ni tó yẹ ká pè lọ síbi kó gbàfà fún lọ́wọ́n ọba. wallahu la yahdil qawma zalimin. ọlọ́run ní nípa pé òun ọlọ́run ọba ń kọ́ òun ò ní fi ọ̀nà mọ alábòsí láéláé yuriduna liyutfi'u nura Allahi. يريدون ليطفئوا نور الله بأفواههم. ọlọ́run ní gbogbo àwọn tí èmi ọlọ́run bá dá lóníṣẹ́ ẹbí gbogbo àwọn tí mo bá dá ní oníwà bí àwọn tí mo bá dá ní àwọn tí wọn kì í ran nǹkan tó dá lọ́wọ́ ìhun tí ọ máa rí tí wọ́n máa wò níwà ní wípé. يريدون ليطفئوا نور الله بأفواههم. ìhun tí àwọn máa ń ṣe níṣẹ́ òun ni báwo làwọn ò ṣe fẹ́ ìmọ́lẹ̀ pa ẹni tí ọlọ́run bá kọ yí pé yóò ga báwo la ṣe ṣe tí ò ní ga ẹni tí èmi ọlọ́run bá sọ yí pé yóò ṣoríire báwo làwọn ò ṣe ṣe tí ò ní ṣoríire ẹni tẹ́mi ọlọ́run ti ní yóò là nínú 2021 báwo làwọn ò ṣe ṣe tí ò ní là nínú táwọn máa ń ṣe ń tì. ó láti yíwọ́ ago rẹ̀ sẹ́yìn. والله متم نوره. ọlọ́run ní bẹ́ẹ̀ mi ọlọ́run bá mo ti pé mọ́lẹ̀ mi kò sẹ́ni tó gbọ̀ bí ẹni tó náà fẹ́ fi ẹnu fẹ́ ìmọ́lẹ̀ gílóòbù pa. òun ló gbọ́ jù láyé. ó fẹ́ fa iná fluorescent àbí iná bọ́ọ̀bù ó wá bọ́ síbẹ̀ yìí wá ń fi atẹ́gùn sí. orúkọ wo ló náà ń jẹ́ yìí. ولو كره الكافرون. ọ̀dà àwọn iná wá rò ipá wọn lè fẹnu fẹ́ ìmọ́lẹ̀ àwọn lè fẹnu bà ti islam jẹ́ ó pe islam ní tẹ́rọ́rìsì títí islam ń ga sí náà ni. àbáwọn míì náà tó tẹ̀ ń bẹ nínú islam náà ó pe Tìjàní àlẹ́ ẹlẹ́bọ títí ó pe Kọ̀dìrí àlẹ́ ẹlẹ́bọ títí ìjọ tó ti ń pa àwọn Tìjàní àlẹ́ ẹlẹ́bọ ṣé wọ́n ń dínkù sí ni àbọ̀ ń pọ̀ sí. à ń lékún ni. kí ló ń disturb gbèsè ayé ara rẹ̀. kódà à ń ṣe mọ́lúdì sí akásọ̀ látò fati sí ni. ó yẹ kó o mọ̀ wípé ẹnu àwọn tọ́lọ́run bá ní ọ̀ọ́rì sọnù nìkan ni wọ́n á tẹ̀lé ọ. àwọn tí nọ́mbà ìsọnù rẹ ti wà lára wọn ni wọ́n tẹ̀lé ọ. ẹnu àwọn tí nọ́mbà wípé wọ́n á sọnù bá ti wà tọ́lọ́run ti stamp ẹ̀ síwájú wọn àwọn nìkan ni wọ́n á sọnù tí wọ́n á tẹ̀lé ọ. àwọn tí ó tẹ̀lé ọ náà nù. ìjọ́tọ̀ tí ní mọ́lì tí ò da mọ́lì tí ń pọ̀ sí ni àbí ń dínkù. mọ́lúdì kú sí ni. ìjọ́tọ̀ tí ní káwọn èèyàn ṣe súfì ò da aburú ni ẹlẹ́bọ ni wọ́n gbogbo ń tọ̀ ń wí pátá. àwọn ò ní fi tẹ̀síwá lẹ̀. والله متم ọlọ́run ti pé ìmọ̀lẹ̀ rẹ̀ ó dá ìjọ́tọ̀ ti wá ní ọ̀nṣe akatakítì rẹ̀ tó ń ṣe bọ́ ọ bá rìn ládùúgbò ìwọ làwọn èèyàn ń pọ́ lẹ́jù ni àbáwọn tí ọ̀n sọ pé wọ́n dá ìrà yẹn. àwọn tí mọ́lẹ̀ ló wà lára wọn nù.
ẹ dákun torí Ọlọ́run ẹ jẹ́ ká béèrè lọ́wọ́ wọn. Anakumullah. ìwọ lọ ní followers kù láyé ni àbáwọn wo kódà nílẹ̀ Lárúbáwá Anakumullah. nílẹ̀ Lárúbáwá Bẹ́ẹ̀ni. àwọn tí wọ́n ń tàn yín tẹ́jọ́ ń tanra yín àwọn ni wọ́n ní followers kù láyé ni àbáwọn tẹ̀ ń bú yẹn. Bẹ́ẹ̀ni. bọ́ ọba wa ń lọ ládùúgbò ìwọ làwọn èèyàn ń ṣe mọ́rí àbá rẹ̀ jù ní àbáwọn tó ń bú. Àbáwọ̀ àfọ̀ oníṣúfì. ọmọ àlẹ́ ní ìbẹ́ nínú wọn tí ó fi rin street yìí kalẹ̀ kò ní rẹ́nìkan kí káàbọ̀. Wọ́n wà tí wọ́n mọ́ pápá ni. Ẹni tí wọ́n mọ́ nílé wọn pápá ni. ìmọ̀lẹ̀ Ọlọ́wọ́n kò sí lára ọmọ àlẹ́. Kò sí mọ́lẹ̀ Ọlọ́run lára rẹ̀. èyí tó yẹ kó tún ṣe ìṣirátò àìsè kí n fàtẹ̀ nílẹ̀ bíbí. Èyí tó kó tún fara tàwọn tó ní mọ́lẹ̀ lára kí mọ́ kálẹ̀ kó lè tákù mọ́lẹ̀ lára Ọlọ́run wa. káàpù mọ́lẹ̀ láti bẹ̀rẹ̀ Ó bù nínú mọ́lẹ̀ wọn, ó tún bù wa. kí wá wà nínú òkùnkùn. Òkun ní òkùnkùn tí ó kù sí náà nù. òkùnkùn lẹ́yìn òkùnkùn. Nítorí pé inú rẹ̀ òkùnkùn ní ẹnu rẹ̀ òkùnkùn ní ojú rẹ̀ òkùnkùn ní. ó tiẹ̀ rí mi nínú wọn báyọ̀ ọ́ wò ó báyìí pé Ṣé Mùsùlùmí náà sì lélẹ́yìí? ẹ̀hùn jẹ́ ká lo lárúbáwá kan Anakumullah. wọ́n sọ fáwọn yìí tó mọ̀ nínú wọn wọ́n bá wọn wò bóyá ó kọ̀rẹ́ẹ̀tì Anakumullah. àwọn kan mọ̀ nínú wọn Anakumullah. àwọn kan fẹ́ mọ̀ nínú wọn àwọn kan ṣe bí ẹni mọ̀ nínú wọn àwọn kan ò mọ̀ rárá nínú wọn àwọn kan ò lè mọ̀ rárá nínú wọn. Ìpele oríṣiríṣi ọ wà wà. rí pé àwùwà ìsánù àwọn ìsánù ọ wà rí pé àwùwà ìsánù amtobẹ́sì. Àbá àbínú ti bẹ́ẹ̀ lọ. Ọlọ́run ti parí tó bẹ́ẹ̀ ṣe. Ìbínú wọn wọn ò lè ṣe kankan. bẹ́ẹ̀ni Kò lè túrú kan lára díẹ̀. ọba nípa bá a ṣe wà gbádá Kó bá nínú bí ọ. bá a ṣe rí yìí. Kó bá nínú bí ọ bá wọ́n ti ṣàwọn àbá yìí. mo wá nítorí tiwa ìwò tiẹ̀ ní wà gbádá apẹ̀rẹ̀ lọ́ọ́ máa wọ̀. Tó bá ní òní apẹ̀ lóbo àwọn yóò kàn sọ́ di wèrè ni. ó torí tiwọ́ lòun ní wà gbádá mọ́. Olówó ni wà gbádá máa ó lá. olóhùn wà bẹ̀rẹ̀ sí wà pẹ̀rẹ̀. Olówó ó wà sọ́ di wèrè. lákùn torí Ọlọ́run kí lọ́ọ́ di lójú aráyé Ó yìí. ti di wèrè. Bí a parí kí ni. والذي أرسل رسوله بالهدى ودين الحق ó ní tí ò bá yí ọ ó ní mo fẹ́ jẹ́ kó o mọ̀ wípé wúwà Ọlọ́run ọba tá à ń sọ̀rọ̀ rẹ̀ yìí àlẹ́zì òun lọ́lọ́run ọba tó ṣe wípé Arsala rasulahu. òun ló rán òjíṣẹ́ rẹ̀ òun ló rán òjíṣẹ́ rẹ̀ bílí húdà pẹ̀lú ọ̀nà mọ̀ tó fi rán òjíṣẹ́ ودين الحق àti ẹ̀sìn òdodo tó yẹ kóró déwájú Ọlọ́run ọba. ليظهره على دين كله Ọlọ́run ní kí ni mo ṣe bẹ́ẹ̀ fún líyùsì ìràwù. على دين كله lọ ibi tó bá yẹ kó o pẹ́ ń bẹ̀ ibi tó bá yẹ kó o ti bá wọn tó sí àbá wọn tó ibi tó bá yẹ kó o tó tẹ́ǹtì bá wọn tó gbogbo nǹkan ló ní rú. Gbogbo nǹkan ló ní bá a ti ń ṣe ń bẹ́ẹ̀. Gbogbo Ibi tó yẹ kó o nǹkan ló ní. náwó, ibi tó yẹ kó o nára, ibi tó yẹ kó o pẹ́, ibi tó yẹ kó o yára lọ, ibi tó yẹ kó báwọn tó sí àbáwọn tó dẹ́ẹ̀tì. ذلك kódà ní ọdún mélòó sẹ́yìn ẹnìkan béèrè lọ́wọ́ mi wípé àwọn wo ni wọ́n máa ń wá tó sí àlẹ́ láti ìfọ́jú lọ́ máa ń wá tó sí àmọ́lùdì. Allahu mo sọ fún pé àwa ni Allah. torí gbogbo iye ọmọ kéwù mọ̀ lánàṣẹ́ rábíù Radiyallahu ta'ala ọ̀pọ̀lọpọ̀ anhu. ọ̀tọ̀ mọ̀ wọ́n bá àwa lórí títù ẹ̀ ni ó lóun rò pé bóyá àwọn kan ọ̀nà làwọn kan tó máa ń gbà tó mọ́ tó bẹ́ẹ̀ mo ní rọ̀ ló pa Irọ́ ni. àtòrò fún àti gbogbo ẹ̀ àwa la máa ń Àtàfà. fún wọn ní tàkìtì bí wọ́n á ṣe tó. Àwa là ń fún wọn ní pílánì pé bẹ́ẹ̀ ti tó rèé, ibi tẹ́lẹ̀ yóò kọjú sí rèé, ibi táwọn àfọ́ òjòkó sí rèé, ibi táwọn àlejò òjòkó sí rèé. kódà ìgbà mi ń bẹ èmi gan ìní tí ì dé venue àlífò ti débẹ̀ ṣáájú mi. Ìgbà míì àwọn bàbá òní ti dé bẹ́ẹ̀ ní ọlọ́run ti dé bẹ́ẹ̀. Ọlọ́run forí jì Alhaji Smith Lukman Smith bẹ́ẹ̀ ni Alhaji Lukmanu Alhaji Abdulgani Alinsi Àmín. a máa ń jọ ẹ̀ a máa ń skẹ́ẹ̀sì ẹ̀ sínú ìwé báyìí láti fẹ́ tó ni ọ̀rọ̀ pé bóyá jẹ́ ṣéwù àbájọmọ ṣéwù kọ́ a sì ń ṣe é dìsín a lè má tó sí àyẹ̀ máa ń sìn àmọ́ dìsín yìí Instruction ni. láti ń fáwọn èèyàn ní instruction pé ibi nìkan sẹ́ẹ̀tì eléyìí ibi nìkan sẹ́ẹ̀tì eléyìí. Allahu. ibi tó bá yẹ kó o ti bá wọn wà níbi tó ti ń to sí àbáwọn wà ń bẹ̀. Báwọn wà níbẹ̀, báwọn pọ́ báwọn ti ju ti iṣẹ́ àtúntò lọ. èmi máa ń kọ̀wé kan tipẹ́tipẹ́ láti ìgbà náà wí pé wọ́n ń bọ́ ọmọ oníyanrìn gbé ní méjì ìgbé ní kankan tó ń bá jùlẹ̀ títa ní ó dà. Báwa rẹ̀ ni. báwa fúnra ara wa bá àbá ti kọ́kọ́ máa ṣe tàkìtì bí ogun nǹkan yóò ṣe lọ. àwọn tẹ́ ẹ fẹ́ fàṣẹ lé lọ́wọ́ wọn á mórí mu. Allahu akbar. bí a parí kíní ìdílé. وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم. وأنفسكم
ذلكم خير لكم إن كنتم تعلمون. ọlọ́ni zalika khairun lakum yìí tí mo wí òun ló lóore fún yín gbogbo yìí tá a kà á lẹ̀ yìí máa wọ pé àlùmàbùbù ní ń wí. nígbà tó o bá gbọ́rọ̀ lẹ́nu ẹni tó jẹ́ àlùmàbùbù ṣé ẹni tó jẹ́ àlùmàbùbù dùn lọ́ọ̀tì lè gbọ́ ni. ò gbọ́rọ̀ lọ́dọ̀ ẹni tí o sọ pé o nífẹ̀ẹ́ sí àbí tó o gbọ́ táwọn èèyàn dáwọn nífẹ̀ẹ́ sí bóyá kó owó ẹni táwọn èèyàn ń kórìíra lọ nígbà tí wọ́n bá ní àwọn àlùmàbùbù ó mọ̀túmọ̀ rẹ̀ ni wọ́n kó gbogbo wa papọ̀ ni pé àwọn tọ́lọ̀ wọn bá ń fẹ́ nígbà bá sì náà sí nínú ẹ̀ kí ni opposite ẹ̀. ẹni tá yóò fẹ́ nù ẹni tá yóò kọ́ yìí sí. Zalikum khairun lakum. ọlọ́ni tẹ́ bá mọ̀ yìí tá a kálẹ̀ yìí gbogbo eléyìí tá a kálẹ̀ yìí àtàwọn dáadáa míì tá àrùn ti kà fún yín àwọn lọ́lọ́ọ̀rẹ́ fún yín. In kuntum ta'lamun. tó bá ṣe wípé ẹ bá jẹ́ni tó mọ̀ tó bá ṣe wípé ẹ bá jẹ́ni tó rí rẹ̀ pé. yaghfir lakum dhunubakum. nípa wípé ẹ tún tara ń ta wí yìí rí àforíjì lọ́dọ̀ ọlọ́run ọba. wa yudkhilukum jannatin. ọlọ́run ọba fúnra rẹ̀ yóò wá pàṣẹ wípé kán mú yín wọ̀ nípa pé màjúùlù ló lò àmọ́ tá a bá tún sí màálùmù ẹnìkan ò lè mú wa sí wọ́n yóò yudkhilukum wọ́n á wá mú yín wọ àlìjánà àbí àwọn àlìjánà tajiri tí ó ṣe wípé àníhàrù àwọn akérèmọdò yóò máa ṣàn lọ yóò máa ṣàn bọ̀ ní abẹ́ rẹ̀. wa masakina tayyibatan. àti àwọn ibùgbé tó rẹwà àwọn ibùgbé tó dá parí tí èmi ọlọ́run ọba tí mo ṣe sínú àlìjánà àwọn ọbẹ̀ lẹ́ẹ̀mọ́ gbé. zalikal fawzul azim. ọlọ́run ní gbogbo eléyìí tí mo kà á lẹ̀ yìí òun ni èrè ń jẹ́ ńláńlá tí ò sí èrè ń jẹ́ tá a lè fi wé. wa ukhra tuhibbuna. àmọ́ wá òkúrọ́ à ń kékèké àmọ́ wá òkúrọ́ yàtọ̀ sí gbogbo àwọn tí mo tún wá kà á lẹ̀ yìí gbogbo àwọn dáadáa tí mo kà á lẹ̀ yìí pé yìí ṣe fún yín yìí wá òkúrọ́ yìí má jẹ́ káwọn àfáà kan máa tu pé àwọn kan tí wọ́n ń bẹ́ẹ̀ kọ́ wá òkúrọ́ àwọn dáadáa kan tún wá ń bẹ. ìtumọ̀ rẹ̀ gángan nu. àwọn extraordinary dáadáa kan tún ń bẹ. àwọn extraordinary dáadáa kan tún ń bẹ. ẹ ò lè rò tán. tuhibbuna. tó ṣe pé ẹ tún padà bá nífẹ̀ẹ́ àwọn dáadáa yẹn náà wá òkúrọ́ yàtọ̀ sí gbogbo àwọn tí ti kà yẹn wá òkúrọ́ àwọn dáadáa míì tún ń bẹ. àwọn dáadáa míì tún wà ní pákéjì. àwọn dáadáa míì tún kọ̀ lọ súwà. bẹ́ẹ̀ni tó mọ̀ wípé yìí fún ọ ní ẹgbàá kì í jẹ́ kẹ́gbàá ó wúlò. ọlọ́run ti kà wọ́n dáadáa tóun fẹ́ fún wa ó wá jẹ́ ká mọ̀ pé wá òwúrọ̀ àwọn míì tún wá ń bẹ. àwọn pákéjì míì tún wà nílẹ̀. ní bá ní fún ẹ ní 10,000 títí alẹ́ yóò níyì lọ́dọ̀ ẹlòmíì ó ti yé. anakumullah. yóò máa ní tọ́ máa pé kálẹ̀ òde kí ẹ tètè sú. yóò sì appreciate. yóò máa wá agolo ẹ̀mẹ̀wá ni. àmọ́ lọ́wọ́n ọba òde ìdádọ́gba ẹlòmíì yóò wá pé pẹ̀lú 10,000 náà. owó ìdákọ̀ mu. ṣé bùkátà ni. eléyìí ò tó mi. ẹlòmíì ṣe mistake o ẹlòmíì ń bẹ àáfàá fún ní nankali pé kó lè sà pé ọlọ́wọ́n ọba ò ṣe báyìí ọlọ́wọ́n ọba sì ṣe àmọ́ nípa àgọ̀ tó gọ̀ ni ò jẹ́ kó mọ̀ o. ìwà ń ṣàṣírí àṣírí tí wọ́n sì ní kó sà yìí májẹ̀mú rẹ̀ yóò gbé 500,000 wá àbí yóò gbé 1 million wá. kàtà owó ara rẹ̀ ìwà ń rí 50,000 lẹ́ni ó rí 50,000 láàárọ̀ ó rí 40 lọ́sàn-án ó di ìyálẹ̀ tá ó tún rí. wàá sí làákàyè rẹ̀ kalẹ̀. kò sì mọ̀ yí pé 1 million táfà sọ pé òun ò rí lòun ń rí yẹn. kò má pé owó òun lòun rí díẹ̀díẹ̀ òun. kàtà aláìláròjinlẹ̀. aláìmoore. ìwọ gbọ́dọ̀ wo báwo ló ṣe ń lówó báwo ló ṣe ń rówó tẹ́lẹ̀ kó tó bẹ̀rẹ̀ sí san. ó yẹ kí wọ́n wo lẹ́bù bó ṣe ń rówó tẹ́lẹ̀ kó wọ́n látàrọ. ó wá ní táfà ní kó òun ṣe kò ṣiṣẹ́. kò ní pé gígì òun ti gbéra. alábùkù ni ọ. alábùkù ni ọ. alábùkù. wọ́n wúwo fún ìbùnà.
fọlọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ kò rówó ọbẹ̀ sílẹ̀ ńlé o. ẹni tí ò rówó ọbẹ̀ tẹ́ pé ìyàwó máa ń kú láṣọ tó kó tó jáde ni. ìyàwó lo aṣọ ọmọ lọ́rùn báyìí kódà tó bá lóun kírun fọlọ́ ní òtún máa rántí pé ìyá lágbájá ẹ̀mí rẹ̀ ó tún lọ bẹ̀. bẹ́ẹ̀ ni kí ló ń wí ọlọ́run máa ṣe tiwa bí ìmáàmù tó ń kí àṣùbà fáwọn jàmáà tí ó mọ̀gbà tó dárúkọ lágbájá ìyá lágbájá sókè nínú òrùn.